ìbéèrè tí wọ́n béèrè ní pé tí ẹni tó ní asthma ikọ́ ìyà àbí ikọ́ ọ̀fẹ́ ọlọ́ sẹ́kọ́sà àwọn bẹ̀rẹ̀ ẹni tó ní tẹ́ pé ọmọ ẹ̀mí ẹ̀mọ́ pínlẹ̀ kọ̀ọ̀kan mímọ̀ lé fún wọ́n mọ́ lo kí tí wọ́n fi ní pẹ̀ntolí àbí tí wọ́n lò pípé tó bá lò ṣé ọba àwẹ̀jẹ́ bí ọba àwẹ̀jẹ́ o kí èyàn ó lò kó sí kíní ọba àwẹ̀jẹ́ tó ti yé ọba àwẹ̀jẹ́ tó di pé àkọ́ná in tó fẹ́ lò yìí wọ́n fẹ́ lò láti fi sí igbá àyà tí bá wọn níbi rí à báyìí ibẹ̀ ni ó ti dí wọ́n ti lo kíní báyìí yóò sì kíní ẹlẹ́kejì atẹ́gùn lásán ni kò ní in tí ẹ̀lẹ́ mú lọ́bẹ̀ yìí bẹ̀ tí bá wọn káàdì báyìí ó ní nǹkan tí ẹ̀lẹ́ mú lọ́ tó pé ó lè wọnú lọ kò lè èyí lè lò wọ́n pọ̀ jẹun àbómù nǹkan tí bá wọn láti lè bá fi sí igbá àyà lásán ni tí ẹ bá lo Ventolin àbí gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ lọ tó bá lò fún tó ní asthma kò sí kíní ọba àwẹ̀jẹ́ o bákan náà ẹ bá lo kíní ti mú náà bákan náà ọba àwẹ̀jẹ́ o ilé ní tí ó fẹsẹ̀ nílẹ̀ ó sì láàfẹ́ àtàwọn àfáà sọ ilé ìjọba ti jẹ́ o náà